الكريم موكي gbogbo ìkàlẹ̀ mo fi Maulana Al-Khalifa nínú ilé bàbá wa Sheikh Ibrahim Al-Bukhari mo fi bàbá mi àgbà Ọláwùmí bàbá lórílẹ̀ tòní mo fi wọ́n kí gbogbo àgbàlagbà níkàlẹ̀ wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ rárá ọlọ́run ṣe bàbá wa àgbà Sheikh Ahmed Al-Mukhtar bàbá aláyìnlá ọlọ́run ṣe wọ́n ní ẹ̀kọ́ fún gbogbo ayé. Ẹ̀kọ́ tèmi wá rí lára wọn ó pọ̀ àmọ́ ẹyọ kan nú ẹ̀ òun náà ni wípé barakatul ismi fi afu'alil musamma tá a bá ní orúkọ yìí lálùbáríkà orúkọ yẹn ò déédéé lálùbáríkà iṣẹ́ tá a rí tẹ́ni tá a fún lórúkọ yẹn ń ṣe iṣẹ́ yẹn ló jẹ́ kó orúkọ yẹn lálùbáríkà torí orúkọ méjì ní bẹnu àlùkùránì orúkọ tọ́lọ̀ ń dárúkọ tẹ́nìkan kan ò sì ní dárúkọ rẹ̀ mọ́ lẹ́yìn ọlọ́run nínú ẹ̀ ní Ṣèitánì kò sẹ́nìkan tí ó bímọ tí ó wàá sọmọ rẹ̀ ń Ṣèitánì àtòrúkọ tọ́lọ̀ ń dárúkọ táwọn èèyàn fẹ́ mọ sọmọ wọn lórúkọ yẹn nítorí pé ọlọ́run ròyìn iṣẹ́ táwọn ènìyàn ṣe nínú wọn náà wà ní bàbá wa Sheikh Adam rahimahullah ta'ala nínú pé wọ́n ṣiṣẹ́ eré náà ló jẹ́ kí a túmọ̀ wípé tá a bá ti bímọ ẹjẹ́ aṣọ ní Adam bàbá wa láyìnlá náà àwọn náà wá sì ń bẹ láyé tí wọ́n dẹ̀ máa bẹ títí láíláí wọn ò wá tí kú ò táwọn èèyàn ti wá ń sọmọ ní Ahmadu léyìí tó ń túmọ̀ yìí pé bí wọn náà bá ń jẹ́ orúkọ àgbàlagbà gbìyànjú o ṣiṣẹ́ táwọn èèyàn ò mọ̀ fi àtàrà rẹ fún ọmọ wọn lórúkọ rẹ nítorí pé àlùbáríkà orúkọ kì í ṣe orúkọ lásán iṣẹ́ tẹ́ni tí ó gbé orúkọ yẹn ṣe òun ni ó jẹ́ kí orúkọ yẹn ó lálùbáríkà subahana rabbika. abilizati amma yasifun wasalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin muhammadu rasulullah afawa alariri ẹ ṣeun wọ́n ní orúkọ ní ma ìwà ní sọ kórúkọ lálùbáríkà téèyàn bá wùwà tí ó da orúkọ rẹ̀ ò ní lálùbáríkà àwọn afawa àwọn mashayik badul mashayik wọ́n máa lọ sí òkè ní penthouse ibẹ̀ la ṣètò oúnjẹ sí torí mọ́sálásí a kì í jẹun ní àwa lẹ́nu àwọn kọ̀ọ̀kan ni wọ́n fẹ́ dìde káwa yòókù ó jókòó bàbá wa àgbà Kéwúyẹmí àwọn bàbá náà wọ́n bá wa ṣàdúrà sí anakumọ̀lá bàbá wa àgbà Kéwúyẹmí ajíbọ́lọ́hún sọ̀rọ̀ ẹ tún bá wa bá Ọlọ́hun sọ̀rọ̀ lónìí bẹ́ẹ̀ ni bàbá kí bàbá tún bá wa bá Ọlọ́hun sọ̀rọ̀ bí wọ́n ti máa bá a sọ̀rọ̀ tí sì máa gbọ́ èyí tẹ́ fẹ́ wí yìí náà ó dá mi lójú Ọlọ́hun ti gbọ́ kẹ́ ẹ tó sọ Ọlọ́hun ní kọ òun yín ẹ máa rí sọ bàbá alibarikọla Muhammadu Rasulullah